Good afternoon, my people. Welcome back to my channel. If today is your first time to my channel, please can you go straight to that notification bell, press it, so that whenever I post any gist, to my own subscribers, say thank you. So subscribe, like, and share. Today's gist is our Kabiyesi threw Mariam and her sister who came talking trash out of the palace. Nǹkan tí wọ́n ń sọ ńbẹ̀ yẹn ni pé Kábíyèsí wọ́n lé Mariam. So wọ́n ní bí Mariam àǹtí ẹ̀ gist tá a fẹ́ sọ wọ́n ní Mariam àǹtí ẹ̀ wá kì í. Wọ́n ní Mariam wá lọ bá Kábíyèsí pàǹtí ẹ̀ fẹ́ bá Kábíyèsí sọ̀rọ̀ ní Kábíyèsí wá ní òkè kò sí wàhálà. Wọ́n nígbà tí Kábíyèsí dé ni Kábíyèsí wá ní kó lọ pè wá. Wọ́n ní bó ṣe dé nìyẹn ló bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé bó ṣe ń treat Mariam ní palace òun ò láìkí ẹ̀. Ipe gbogbo orí social media wọ́n ti bà orúkọ Mariam jẹ́. Ipe ní ìlú àwọn gan Mariam kò respect Mariam mọ́. Ipe kí dẹ̀ ni Mariam ṣe fún wọn tó ń borúkọ ẹ̀ jẹ́ báyẹn. Ipe kí Kábíyèsí wá nǹkan ṣe sí i. Ipe àwọn ṣe Kábíyèsí mọ́ ẹ̀ pé olówó làwọn ń ṣe táníkà. Wọ́n ní Kábíyèsí ṣàwọn wò pé kí lárábìnrin sọ. Wọ́n ló ní Mariam ò kí à ń pa owó Kábíyèsí because ó lówó tiẹ̀. Ipe kí ló dé tí Kábíyèsí lajú kalẹ̀. Ipe ọ̀rọ̀ Naomi nìkan ni Kábíyèsí wà after. Ipe wọn wà after ń pa ọ̀rọ̀ Mariam. Ó ní tó bá jẹ́ pé òun mọ̀ pé bí Kábíyèsí ṣe máa treat Mariam ni òun á ti sọ pé kí Mariam má fẹ́ Kábíyèsí kó má ṣe marriage yẹn. Ipe wọn treat Mariam dáadáa rárá. Wọ́n ní bínú ṣe bí Kábíyèsí nìyẹn tí ẹ ti rí ọ̀rọ̀ Queen Naomi tó tún wá fi sí yẹn. Wọ́n ní bí Kábíyèsí ṣe ní kó máa lọ nìyẹn òun àti Mariam. Ipa àwọn ò fẹ́ rí wọn níwájú àwọn ọmọ. Wọ́n ní Kábíyèsí ní àwọn ò fẹ́ rí wọn kí àwọn méjèèjì ṣàjáde ní palace àwọn. Ipa àwọn ò tiẹ̀ wọ́n interested nínú nǹkan tó ń fẹ́ sọ. Inú ń bí Kábíyèsí nítorí pé Mariam ó ti ba ilé jẹ́ ó ti bọ̀nà jẹ́. Ìgbà tó lọ gbá àǹtí ẹ̀ wá ní ìsìn kí ni àǹtí ẹ̀ kí ni kókó àǹtí ẹ̀ nínú palace yẹn. Ìwà tí wọ́n ń wù ìwọ ò ṣe sọ. Gbogbo ìwà tí wọ́n ń wù tó máa gbá Queen Naomi létí tó ń ṣoògùn kiri ó ṣe sọ fẹ́ni tó mú wá tó wá gbèjà ẹ̀. Ipe ìwà tí mò ń wù ní o ẹ bá mi bẹ Kábíyèsí nǹkan tó yẹ kó sọ nìyẹn. Tó bá jẹ́ pé wọ́n gbọ́n tó ní làákàyè ó máa sọ fẹ́gbọ́n ẹ pé kó wá bẹ Kábíyèsí ni kì í ṣe kẹ́gbọ́n ẹ máa ro ẹjọ́ ìgbére tó wá rò yẹn. Àbí ẹ̀yin èèyàn ẹ máa gbà wá o. Mi ò tiẹ̀ understand ẹ̀yin olórí mi mọ nǹkan tẹ̀ ń forí ara yín rò honestly mi mọ nǹkan tẹ̀ ń forí yín rò. Ṣe ṣàmọ̀ pé gist ni nǹkan tá a gbọ́ là ń sọ. So wọ́n ní bí wúbà yẹn bó ṣe lọ gbé báàgì ẹ̀ nìyẹn tó bínú lọ ṣó ti yé yín. Ṣé rí nǹkan tí mi kọ́ rí sọ̀rọ̀ ẹ̀ ni pé ṣé rí Mariam ó wrong in so many way. Àwọn nǹkan míì wà tó máa ń ṣe tó yẹ pé in fact èèyàn. Wọ́n ní bí Mariam ṣàṣẹ sọ fún Kábíyèsí nìyẹn pé wọ́n threaten ni wọ́n ò jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀. Ipe wọ́n lé ẹ̀gbọ́n jáde nínú palace nǹkan kan. Ipe ṣé òótọ́ kọ́ ni ẹ̀gbọ́n wá sọ ni. Sori Mariam, let me tell you something as a woman mo advice ẹ ni because èmi náà mo ti wà nílé ọkọ ó ti ṣe bí ọdún mélòó kan. So sori jẹ́ kí n sọ kíní kan fẹ́ sori nǹkan tí wọ́n máa ń make marriage work. Ó dàbí ẹni pé mo ṣe máa wá ṣe fídíò yẹn ṣó ti yé yín lórí nǹkan tó máa ń jẹ́ kí marriage work. Sórí ká máa kó ẹbí wá sí palace káwọn ẹbí ẹ̀ kan máa dá sọ̀rọ̀ ọkọ àti ìyàwó kan máa dá sí ọ̀rọ̀ ìwọ àtọkọ ẹ̀ ó máa ń ba marriage jẹ́ ni. Mo dẹ̀ mọ̀ pé ó máa ń ṣe yẹn ìzáìdà kó gbé bàmá ẹ̀ wá lẹ́nìí àbí kó gbá àǹtí ẹ̀ wá lọ́la àbí kó gbá àbúrò ẹ̀ wá is wrong. Kábíyèsí olórí aládé ni wọ́n bá lórí ohun gbogbo ni. Tí ó bá jẹ́ pé Kábíyèsí kò jẹun tó wà friendly àwọn ọba mi ò tiẹ̀ lè déwájú wọn kó máa sọ̀rọ̀ rádaràda tó ń sọ yìí. Who do you take our Kábíyèsí for? Wà á kàn máa gbé any other person wà á kàn máa gbé any person wá kàn máa bá wọn sọ̀rọ̀ for what? Kò dẹ̀ sí nǹkan tí Kábíyèsí ṣe fún ẹ̀ wọ́gọ́ ló ń ṣe.
gbogbo ẹ̀ṣẹ̀ tó o ti ṣẹ̀, bó ṣe gbá Queen Naomi létí, bó ṣe lọ fi fọ́tò wọn ṣògùn owó, bó ṣe lọ sí Àkúrẹ́ tó lọ bú wọn, tó ń ṣe gbogbo ìranù yẹn, bó ṣe ká ẹ mọ́ ilé babaláwo tó mú píṣọ wọn àti Tádé ní káwò, ó pe àwọn ẹbí ẹ pé kán wá bẹ̀ kábíyèsí. Ẹjọ́ ìgbére ló tún rò. Ṣé nítorí pé Queen Naomi fẹ́ padà wá sí palace náà ní ìdààmú bá ògbó yín bá? Ṣé nítorí wọ́n fẹ́ padà wá sí palace ní ìdààmú ló bá gbogbo ẹ̀yin olórí yìí báyìí? Ó ní problem Mariam. Ṣé orí kó máa gbéyàn wá bá ọkọ ẹ kẹ́ kán máa bẹ̀rù ọjọ́ yẹn kò dáa, kò lè work láàrin ìwà àtọkọ ẹ̀. Mi ò tiẹ̀ sọ̀rọ̀ kábíyèsí torí tó bá tiẹ̀ happen pé o lọ ipò fẹ́ lọ fọkọ mi, nǹkan kan tó máa kọ́kọ́ yọ kúrò nìyẹn pé kó má máa ní kí àwọn family ẹ̀ máa dá sí ọ̀rọ̀ ọkọ ẹ̀, kò dáa. Irú nǹkan báyẹn ó máa ń da family rú ni. Ọlọ́run á jẹ́ kó gbọ́ o. Ọlọ́run á jẹ́ kó gbọ́, kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe o. Gbogbo yín kábíyèsí ti ní kẹ́ move lọ sí Access Palace. Queen Naomi ń padà bọ̀ ní end of the month. Àwọn áńgẹ́lì òde ọ̀run wọ́n ti fàṣẹ sí i. Àwọn èèyàn Ọlọ́run wọ́n ti fàṣẹ sí i. Ẹ̀mí mímọ́ ti fàṣẹ sí i. Kò sí wàhálà. Ọjọ́ yẹn ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fún Queen Naomi. So ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn o. Ẹ lọ sí orí comment section kẹ́ ẹ comment o, torí ètí Mariam tún gbé wá nìyẹn o. Gbogbo wọn òun àti Ashley náà ti ń gbóríṣiríṣi wá láti jẹta. So Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Ẹ ṣé gan ni o. Share this video, like and subscribe. God bless you all.